gbajúmọ̀ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn obìnrin ilẹ̀ haúsá ni Aisha Yesufu tó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn alátìlẹyìn olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party. Peter Obi ìyún Aisha Yesufu là ń sọ nípa ẹ̀ ó mà ti tú àṣírí tó ṣẹlẹ̀ kí ètò ìdìbò ààrẹ oṣù kejì ọdún tó kọjá kó tó dé àti bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe di ààrẹ orílẹ̀-èdè yìí. Ǹjẹ́ kí ló bí àròyé Aisha Yesufu? Ó mà ní ti ọ̀rọ̀ tó ń lọ ní ìgboro wípé àwọn alágbára àti àgbààgbà ilẹ̀ haúsá pẹ̀lú gbogbo ẹ̀wọ̀n haúsá wọ́n ń dìtẹ̀ mọ́ Tinubu lábẹ́lẹ̀ nítorí pé inú wọn kò dùn bó ṣe ń ṣèjọba àti pé inú wọn ò dùn bó ṣe ń gbàgbà lọ́wọ́ wọn, tí wọ́n sì ń gbé kiri pé àwọn haúsá náà inú wà lẹ́yìn ìgbésẹ̀ láti gba ìjọba lọ́wọ́ Tinubu kí ètò ìdìbò ọdún 2027 kò tiẹ̀ tó dé. Awuyewuye ni Aisha Yesufu tó jẹ́ gbajúmọ̀ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó sì kó ipa pàtàkì nínú ìpolongo ìdìbò Peter Obi lọ́dún tó kọjá inú mà ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà. Ó ní ẹ̀rín pa òun nígbà tí àwọn ọmọlẹ́yìn Tinubu tí wọ́n ń gbèròyìn kiri pé àwọn haúsá ló ń bá òun jà báyìí wọ́n kórìíra òun. Ó ní bàbá ńlá rọ nítorí pé yàtọ̀ sí pé àwọn haúsá ló gbé Tinubu wọlé, ó ní sẹ́ni tí wọ́n kórìíra ni wọn yóò fi ìbò gbé wọlé tó bẹ́ẹ̀. Ó ní bí ti àwọn ọmọlẹ́yìn Tinubu bá mọ nǹkan tó ṣẹlẹ̀ lásìkò ètò ìdìbò ọdún tó kọjá nílẹ̀ haúsá, ó ní wọn yóò mọ̀ pé àwọn haúsá ò dìtẹ̀ mọ́ báyìí o, kò sí ẹni tó kórìíra ẹ̀. Ó ní ilẹ̀ haúsá nítorí mùsùlùmí tí Tinubu fi ṣe igbákejì ẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí tóun náà jẹ́. Ó ní àwọn haúsá wọ́n lérí sí ẹni tí ò bá dìbò fún un wípé ọ̀tá ẹ̀sìn Islam ni. Kódà Aisha Yesufu ní níbi tí wọ́n mú ọ̀rọ̀ Tinubu ní ọ̀kánkúndùn dé ní ilẹ̀ haúsá, ó náà sọ fún gbogbo àwọn táwọn ò ṣàtìlẹ́yìn fún pé bí Tinubu ò bá fi wọlé bí ìgbà pé àwọn gbé ẹ̀sìn Islam ṣubú ni, àti pé Ọlọ́run yóò bí àwọn bí Tinubu ò bá fi wọlé nítorí pé nítorí ẹ̀sìn Islam là ń ṣe fẹ́ dìbò fún kó jáwé olúborí. Aisha Yesufu ní ṣé torí Tinubu tí gbogbo àwọn àgbààgbà ilẹ̀ haúsá wá ń torí ẹ̀ lérí sáwọn, kódà tán tún pé àwọn kan ní kèfèrí nínú àwọn pé ọ̀tá Islam làwọn báwọn bá ṣàtìlẹ́yìn fún Tinubu. Ó ní ṣé irú àwọn báyìí ìwá ni àwọn ọmọlẹ́yìn Tinubu àtàwọn ọmọ Yorùbá kan ni wọ́n fẹ̀sùn kàn pé wọ́n kórìíra Tinubu, wọn sì fẹ́ kó ṣàṣeyọrí. Ó ní kí Tinubu lọ yí ara ẹ̀wà àti iṣẹ́ ọwọ́ ẹ̀. Ó ní ìwọ ọmọ ló mọ̀ mọ́ ṣòkígbẹ́ pé bí ìlú ṣe rí tí ó ń fi ìyà jẹ aráàlú ìlú jẹ́ kára máa fún kiri pé àwọn haúsá ló kórìíra òun. Ó ní kò sí haúsá kan tó ń dìtẹ̀ mọ́, tó bá sì ra haúsá tó ń bínú báyìí ebi, ìnira àti ọ̀wọ́n gógó ló ń bí wọn nínú, èyí tí kò yọ haúsá sílẹ̀ nítorí pé ó ń bí Yorùbá àti Ìgbò náà nínú.